ètò ìdìbò kò ní wáyé láwọn ibùdó ìdìbò kan láwọn ìpínlẹ̀ wọ̀nyí. INEC ló kéde bẹ́ẹ̀. lọ́jọ́ ajé Monday ọjọ́ 13 oṣù kejì yìí ni alága àjọ elétò ìdìbò nílẹ̀ wa INEC ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu kéde pé ètò ìdìbò kò ní wáyé láwọn ibùdó ìdìbò bíi òjìlérúgba 240 lásìkò ìdìbò ààrẹ tí yóò wáyé lọ́jọ́ 25 oṣù kejì àti ti gómìnà tí yóò wáyé lọ́jọ́ 11 oṣù kẹta ọdún yìí. níbi ìpàdé ìjíròrò kan tó ṣe pẹ̀lú àwọn adarí ẹgbẹ́ òṣèlú ló ti sọ̀rọ̀ náà nílùú Àbújá. ó ní ohun tó fa eléyìí ni pé kò sí àwọn èèyàn tó forúkọ sílẹ̀ láwọn ibùdó ìdìbò wọ̀nyí. lára àwọn ìpínlẹ̀ tí ètò ìdìbò náà kò ti ní wáyé láwọn ibùdó ìdìbò kan ní ìpínlẹ̀ Zamfara, Kwara, Edo, Rivers àti ìpínlẹ̀ Imo, níbi tí ètò ìdìbò kò ti ní wáyé láwọn ibùdó ìdìbò bíi 38. Yakubu ní pẹ̀lú báwọn ṣe yọ ibùdó ìdìbò bíi òjìlérúgba yìí, ètò ìdìbò yóò wáyé láwọn ibùdó ìdìbò bíi 96,606 176,606 káàkiri àwọn ìpínlẹ̀ nílẹ̀ wa. ó wáá fi kún un pé àjọ náà yóò kóró ojú sí kí àwọn aṣojú ẹgbẹ́ òṣèlú méjì tàbí jù bẹ́ẹ̀ lọ kóra wọn jọ sí ibùdó ìdìbò tí wọn yóò sì máa dá wàhálà àti ìdàrúdàpọ̀ sílẹ̀ níbẹ̀. ó ní wọn yóò mú ẹnikẹ́ni tí ọwọ́ bá tẹ̀ pé ó ń hurú ìwà bẹ́ẹ̀ wọn yóò sì fi í jófin. Jọkẹ́ Àmọ̀rí ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.